èmi lọ́mọ nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ aládé owó rẹ̀ mọ̀. Èmi nífẹ̀ẹ́ òye lábẹ́ ìfẹ́ òdáyé kábíyèsí o. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Omidan Àjànàkú Kafayat Tèmítọ́pẹ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀, agboolé Ìrèdùnú. Orúkọ mi ni Akínwálé Grace Olúwabíkúnmi. Mo jẹ́ ọmọ bíbí Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. And I'm a student of Obafemi Awolowo University. I'm also an entrepreneur. I'm into food business and I'm into catering too. Thank you very much. Hold on. Mo jẹ́ ọmọ bíbí Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. I'm a student of Obafemi Awolowo màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ka ẹ̀ka orúkọ tèmi ni Omidan Fákúnlé Ìfẹ́ Olúwa ní Adéníyẹ. Èmi lọ pè lọ́mọ ọwọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ kan méjì àgbòdá tó pè lọ́mọ ẹ̀kọ́ tó lè jẹ́ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n. Èmi lọ máa ń gbọ́dọ̀ dúró ní bẹ̀rẹ̀ àdúgbò mọ́ òun. Ẹ ṣojú rí lórí àwọn ìdálẹ̀ rẹ̀ ọmọ yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀dẹ̀ ni mo jẹ́ ẹṣẹ́ púpọ̀.
Mo wá láti ìpínlẹ̀ Èkó ní ìlú Ọ̀jọ́. Èmi lọmọ ọlọ́jọ́ àṣẹ̀bà. Èmi lọmọ ìyọ̀nù mẹ́rù. Èmi lọmọ afẹja yẹja. Èmi lọmọ afẹja dẹ́rù. Àṣẹ̀bà. Ọ̀nìrìṣà gbogbo tó sọ ìwà àti gbogbo ẹ̀sán náà kọ́ sí. I like you, brother. I like that.